àwa kọ́ ló máa sọ fún, adájọ́ ló máa sọ fún. Adájọ́, ẹ bá mi pa Àbíkẹ́. Àṣẹ́gi. Eski Sátánì ṣètò bí ilé pè. Mo ní property kan nù léyìí. Tó fẹ́ wá mú. Property wo ló fi síbí? Ṣé bàbá ẹ̀ ló bá mi kọ́lé ni? Láti èmi lọ, wọnú ilé dáadáa, mi ò fẹ́ rí ẹnu lé mi mọ́. Inú ilé. Yes, inú ilé wa. Inú ilé ti wà. Máa jọ ti ya wèrè ní ìyàwó mi ò tí ì bímọ náà. Ṣé pé ọ̀rọ̀ ẹ̀ ní àrígbó breastfeed? Ọmọ wà ní ọmọ bọ́mọ pọ̀ bí ọ̀sán bọ́ ṣe wà lọ́mọ ológo tó ń ṣe ni lálùbáríkà ni. Adékúnlé máa dàbí owó tó ní ó di tèmi, má jà mí kí o. Sídí! Mo fẹ́ bá mi gbé madam lọ sí ọ̀dọ̀ woman tó máa ń taṣọ fún mi. Madam. Bẹ́ẹ̀ ni ó gbọ́ mi dáadáa etí òdù ẹ̀. Ìyá yín ló jókòó yìí. Àwọn kan ni wọ́n bí mi. Mi ì ṣe ìyá. Gbogbo yín ẹ mọ̀ pàjá tó wọnú ọwọ́ ẹkùn. Àfẹ́yẹ rẹ̀. Àbíkẹ́! Ojú ẹ̀ rẹ̀. Ojú mi rẹ̀ o. Àkẹ́, ó bínú wá sẹ́kò ní. Aṣọ lórí burúkú lọ̀gá wa. Kókè lọ̀gá mọ̀ ń gbé àṣírí mọ̀ títù. Wọ́n ti dà wọ́n sí pọ́tà wáìdì tí wọ́n gan tiẹ̀ kéré lórí burúkú níyàwó tán fún. Nígbà tó bá ń lọ báyìí ó di gbére ni wọ́n á kọ fún. Kọ́ tí a máa da kán tiẹ̀ hàn gẹ̀rẹ́. Kí ló ṣẹlẹ̀ kó mi ò tí ì jẹun. Madam. Love in the high, Labe Orun, oríṣiríṣi ń ṣẹlẹ̀. Mẹ́wàá ń ṣẹlẹ̀. Bàbá máa torí àjò mi. A sọ̀rọ̀. Bàbá. Jọ̀wọ́ sọ̀rọ̀. Sáyé mi. A sọ̀rọ̀. Bàbá sọ̀rọ̀. Bàbá mi gbèjà. Nígbà tó bá rọ̀ mẹ́wàá ṣẹlẹ̀ lánàá. Bàbá mi gbèjà. Nígbà tó bá rọ̀ mí. Ayé ilẹ̀. A ò rí irú èyí rí ẹ̀ fi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀. Mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. Ayé yóò ó gbé gbá ní. Ẹni agbójú okùnrin o. Mọ̀mọ́ jẹ́ ní àgbà abẹ́ o. Bàbá mi gbèjà. Nígbà tó olùgbèjà bá rọ̀ mọ́ mi. Nígbà tó bá rọmọ. Bọ̀rọ̀ bó ṣe lálẹ́. Nígbà tó bá rọmọ. Ìwọ ni mo mọ̀ tó lè gbé mi ní. Ohun ayé yìí là ń bá ga. A ò tiẹ̀ rántí ọ̀run ká tó wúwà. Ayé lọ, à ń tàn ó ayé. Ohun tó dẹ̀ tán níbi ọ̀dọ̀ eégún. Bí wọ́n lè. Ọ̀gá, mi trust àwọn tá a fẹ́ gbéṣẹ́ yẹn fún. Bọ̀ kí n ṣe pé mo fẹ́ gbàṣẹ́ lọ́wọ́ wọn o. Mo kò fẹ́ ká wò dáadáa kó má yẹ pé ó máa gbà wá ni. Ẹ wo àwọn documents yìí, gbogbo àwọn 2+3 all those things. Àwọn calculation ó dà pé ó wrong there. Mo understand nǹkan tó sọ. Yes, sir. Ìwọ ni kò understand mi. Ta ni wọ́n fura sí tó believe pé mo lè. What? Kí ló ṣẹlẹ̀? Kí ló
ló tó dára lọ́fíìsì bẹ́ẹ̀ kí ló dé. I'm sorry. Ṣẹ́yẹ́ máa lọ́n tẹ̀. No problem, sir. Question tí mo béèrè lọ́wọ́ ò ti dàbí lọ. Why tó fi dáwọ́ ní ọ́fíìsì mi? Aṣáájú nǹkan tó ṣẹlẹ̀ nígbà tó ṣe kó lè dàrú. Kí ló ṣe? Mo wá wò bóyá ìyàwó wa ó wà níbí. Ọ̀rọ̀ ìṣòwò ló jáde lẹ́nu ẹ̀. Ìyàwó wa báwo ló lè ní àti ti jọ ní nǹkan papọ̀? Ìyàwó wa wo ló sọ? Babs, just shut up. Ṣòro pé mi ò mọ̀ wípé. Ìyàwó wo ló sọ? Mo rò pórí ẹ ti dà. You take me for a fool. No, ní sùúrù. Kí ní sùúrù fún kí ni? Má pariwo. Mi ò pariwo. Sí, kò rí bó ṣe rò. Kò rí bí mo ṣe rò wípé fún mi iṣẹ́ because you been banging my wife. Èmi kọ́. Ìwọ kọ́. Kí ni ẹ ló ń bàǹgẹ̀? No, lọ́pọ̀lọpọ̀ ìgbà tá a bá là ní ṣe kí ni ẹ máa ń fẹ́ ṣe okay jókòó kí n explain. Mo ti ṣoore fún ẹ o. Orí wo ló ṣe? Àìmọye ohun tí mo ṣe. Èmi ẹ̀ máa bọ́ sórí ìbùsùn. Ọ̀gá sà. Ọ̀gá. Are you okay? Ṣé wàá okay sir? Kí ló ṣe? Ẹyin ló yẹ kí n máa bí lọ́wọ́ yín pé kí ló ṣe yín sir. Why? O ti kọ́kọ́ wá síbí tẹ́lẹ̀ kó tó dúró mẹ́rin padà báwo? No, I was never there. Ibi náà ló tó sí. Kí ló wá ṣẹlẹ̀? Kí ló ń wá? Okay, mo send mail sí yín ni sir lórí Alhaji Rauf. Wọ́n láwọn bí 25 tons. Wọ́n dẹ̀ request fún 10% discount. Mo send mail sí yín pé kí I approve 10% discount yẹn. Ká dẹ̀ send ọjà yẹn pé bóyá ẹ ti ní good rapport pẹ̀lú wọn. Kò sí wàhálà, ṣé 10% ta fẹ́ fún wọn ṣó wà òkè? Ọba àdìsí bá ti fún yàn ní 15% ní last week. Kò bá dàbí gbogbo tó bá ti ṣe ló dà. Lọ́run lójú everything ohun tó bá ti fẹ́ kó ṣẹlẹ̀ ní kó ṣẹlẹ̀. Okay sir, but ẹ ń sweat sir. Ṣé nǹkan bó ṣe rí ni mo ṣe rí? The AC is on. Kò yé mi mọ tó ṣẹlẹ̀ òru ni ẹ̀wé àsìkò ta wà. Ní àwòrán kan ẹ̀ kò jẹ́ kí èsì circulate ń bí. Bẹ́ẹ̀ ṣáṣẹ̀. Àìṣe ọ̀gá ẹ̀ lè ṣe mí. Àwọn èèyàn bí mo ṣe ń bi wọ́n léèrè káàkiri because àìmọye àwọn nǹkan míì tí àwa ta wà ní rúpò báyìí tá a máa ń ṣe fún àwọn èèyàn tí àwọn ò ní mọ̀ epo ń bí wọn nínú àbò ń dùn wọn. Ọ̀gá ṣẹ̀rí ẹ lè ṣe mí dáadáa lè ṣe fún mi mo dẹ̀ ń gbàdúrà pé bẹ́ẹ̀ ṣe ń ṣe dáadáa sí mi mo kọ́ tẹ́ ṣe fún mi kẹ́lẹ́ Ọlọ́run á san yín lẹ́san rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe sí mi Ọlọ́run á rán yàn mí sí yín tó máa ṣe bẹ́ẹ̀ fún yín pàtẹ́ mi máa ń gbàdúrà fún yín nìyẹn gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe fún mi tí ẹ jù mí lọ tẹ̀dẹ̀ ń fi ọwọ́ láyẹn tẹ́ fi ń gbé mi sókè Ọlọ́run á tún ju àwọn tó tún ju yín lọ sí yín tó máa fọwọ́ lá tó máa fi gbé yín sókè náà bí tèmi. Ìpè gbogbo nǹkan tí mo ṣe fún ẹ ni màá gbà àbí bẹ́ẹ̀ni dáadáa tí mo ṣe sí ẹ màá gbà. Màá gbà. Báwo ni mọ́tò ẹ sì ń ṣiṣẹ́? Mọ́tò ẹ ń ṣiṣẹ́ sá. Ṣé kò sí any problem? Màá gba orí ẹ̀ lágbára Ọlọ́run. Ok, o ṣe. Ẹ ṣe gan sa. O ṣe máa rò pé ó dà pé mo ní láti lọ lílọ rest ni. Ẹgbẹ́ ṣe ń sweat ẹ̀gùn ò dá sí. I don't even know. Mo ti sick bí a kan pe doctor. Ok there. Ok. Ó ní gbogbo bí mo ṣe ń ṣe sóò ni màá gbà Ọlọ́run. Ìmọ̀ kí wọ́n kò máa gbọ́dọ̀ ṣe báwo lè ṣe ọ̀rẹ́. Yeah, hello babe. Oh, má bínú, mo sáré wá rí ọ̀rẹ́ mi ní ara ẹ̀ ò yá. Ah, okay, mo má bínú mo ń bọ̀. Ẹ ṣé dẹ̀. Bike! Bike, stop. Mo gbàgbé ATM mi sílé.
Bike, stop, oya turn. U-turn. Make you turn. Babs, mi ò lè ṣe oyún kankan this time around. Babátúndé, ṣó fẹ́ pa mí ni? Watching mi dáadáa, mi ò ní oyún kankan báyìí tí mo fẹ́ ṣe. Ìkà ni ẹ̀, torí pé tí ò bá ń ṣe ìkà ni, ìkíní fẹ́, èkejì fẹ́, ìkẹta, ìkẹrin, ìkarùn-ún. And you still claiming that you love me. Tell me, where is the love? Ìfẹ́ tí o ní sí mi dà. Sọ fún mi now. Ìkà ni ẹ tí ń bá jẹ́ kan nínú àwọn àbúrò ẹ àbí mo jẹ́ kan nínú àwọn mọ̀lẹ́bí ẹ ṣé wọ́n máa ní kí n máa lọ ṣẹ́yún ní gbogbo ìgbà and you keep telling me you love me tó bá dẹ̀ ní kó lo rọ́bà dáàbò bò nísìn wọ́n á máa sọ pé rárá you want it wrong sórí oyún eléyìí mo máa sílẹ̀ ni kò dẹ̀ sí nǹkan tó máa ṣe sí àgbáyà. ṣe ti délẹ̀ ó dójú tì mí gan mo dẹ̀ mọ̀ kójú tí ń tì wọ́ fúnra ẹ̀ o mọ bó ṣe fẹ́ sọ fún mi tó o ti bínú tán sọ lóbo yẹn mí tó bá jẹ́ pé mo rìkọ́ọ̀dù ẹni kí n wá pè é fún ẹ mo mọ̀ kó máa da ọwọ́ bojú mi pé ṣé mi ni mo sọ adúrú nǹkan báyìí ó wá gbé rẹ kúrò ní lẹ́vù tó wà lẹ́vù tí mo fi ẹ́ sí wo bó ṣe já rẹ wálẹ̀ ṣé inú ẹ ló yẹ káwọn ọ̀rọ̀ tí wọ́n jáde. understanding wà láàrin mi àti ẹ̀ tá a bá máa sọ dáadáa Fọlákẹ́ má wùwà bí ọ̀dàlẹ̀ má wùwà bí èèyàn burúkú náà understanding wà láàrin mi àti ẹ̀ kò sọ̀rọ̀ fífẹ́ láàrin mi àti ẹ̀ kò sọ̀rọ̀ ìpógun máa dún láàrin mi àti ẹ̀ èmi àti ẹ̀ jọ gbádùn ara wa ni a dẹ̀ gbádùn ẹ̀ débẹ̀ yẹn ni wọ́n náà mọ̀ pé kò sí understanding yẹn kò kún náà tó level yẹn ni wọ́n náà ṣe ń yọ time yẹn kí ló wá fa eléyìí ṣó fẹ́ fojú trap mi ṣó fẹ́ fi dè mí mọ́lẹ̀ àbí kí ni túmọ̀ ilé tó sọ my dear gbogbo tó ń sọ tó ń tan rẹ lọ́tún lósì a máa padà yọ ni o torí mi fẹ́ kí wàhálà wà bẹ́ẹ̀ o ìyàwó mi lọ́ọ̀yà ni o tó bá dẹ̀ lọ gbọ́ sírú nǹkan báyìí á sú èmi wàhálà ni jẹ́ ká rọra máa béèrè wa lọ. Babátúndé kíyàwó ẹ ju lọ́ọ̀yà lọ kó jẹ́ George mi ò ní ṣẹ́ oyún ṣó fẹ́ gbọ́ kíyàwó ẹ ní àjẹjù àjẹ́ ọ̀tá lọ èmi Olúwa Fọlákẹ́mi mi ò ní ohun kankan tí máa ṣe tíyàwó ẹ bá ní òun ní àjẹ́ mi gan lọ sípò tèkìtì má lọ gba àjẹ́ tèmi níbẹ̀ ìwọ ìka òpònú yìí. Oh, sorry ọ̀rẹ́. Ó sọ fún mi kó lálejò náà. Máa rí ẹ níta. Ẹ pẹ̀lẹ́ sà. Let me shut the door. Babátúndé èmi àti ẹjọ́ kù sí. Wọ́n máa ṣe wọ́n máa rìn dímọ̀ wọ́n máa ranjú wọ́n máa ṣe gbogbo wọ́n máa sọ fẹ́ pé kó máa lo rábà wọ́n máa nínú I want it flesh. ẹ pé kò jẹ́ ká lo condom. Ìwọ gangan yìí. gbogbo tó wà nílẹ̀ ìwọ ló fà. Bísí báwo. àìmọye ìgbà tí máa ń sọ fún ẹ pé ká lo condom tó kì í gbà fún mi. sọmọ ká àìmọye ìgbà ló ti fa condom yọ ló sọ pé ò fẹ́. Babátúndé kìkì ẹnu ẹ irọ́ ló kún bẹ̀ ìwọ ló máa ní I want it raw I want it flesh ìwọ yìí ni ìwọ ni ìwọ ìka àgbàyà yìí. Don't touch me. No. Hey Joker, wá dé ìsìn odi pé o lè gbé yín lọ Fọlákẹ́ mọ́ o máa sọ fún mi I'm sweeter than your wife I'm the best woman you've ever touched I'm the best woman you've ever. Kò sí tá a lè sọ tí kinní bá wà ní kinní agreement tó ti wà lẹ̀ lórí important bí. Babe, I've been calling him for the past 4 days. Okay, let's try again. Àṣegbé ò sí o má ṣe lògùn mọ́rí. Sorry. Bóyá ń fi mí pa lójú ara ènìyàn. Kò lè jẹ́ bẹ́ẹ̀.
Uncle Bega tell me more what can share your brain now. He's not that kind of a person. I'm very sure woman need good reason to of it. We other like be pada, you know. Very nice. So you will remember me for coming. Are you trying to tell me that you know him better than I do? No, come on. What I'm actually trying to say is that Uncle Bega walk in share your brain. Me at ego mo now. Woman need good reason to of it. I'm very sure of that. Say ni ma worry are kokon. Kokon rara. Kokon mi. Kokon now. Bẹ́ẹ̀ kí lè tó fi ọ̀rọ̀ lọ mí ìgbà tó mọ̀ pé kò kàn mí. And that was my mistake. Má bínú mi ní fìlọ ẹ mọ́. By the time tí bá máa lọ bá Gbóyèga ní ọ́fíìsì ẹ̀, á mọ̀ pé ilé ayé òpè méjì. Kí ló fẹ́ lọ ṣe ní ọ́fíìsì? A ní kó má worry ara ẹ̀ kó kàn ẹ́. Má worry jẹ́ ká máa sọ̀rọ̀ wa lọ. Bẹ́ẹ̀ ni kúrò ń bẹ personal life tèmi ni tí n bá fìlọ ẹ̀ ò ní ráyè wọlé sí mi. Ó yẹ kó fìlọ mi tẹ́lẹ̀ náà. Aṣọ tí mo ní kó bá mi order lọ́dọ̀ BK Glam Style Luxury _ tí wọ́n wà ní Paris. Wọ́n dẹ̀ máa ṣe 3 days a week delivery. Lady yẹn ní designer quality ló ń ta. Àwọn nǹkan tó bá ń tà kún sí nǹkan tó máa rí lọ́rùn tajà tẹ̀rùn. Báwo ló ṣe fẹ́ ròyìn gbọ̀ngàn fúnra rẹ̀? Mo ti contact. Ilẹ̀ máa mọ́ kọ́ máa ń ṣe alákèésà oúnjẹ olóoru ilẹ̀ máa tó mọ ẹ̀wí fún ẹ sọ fún ilẹ̀ máa tó mọ́. Phone lè ring o dé pick ẹ. Ṣebí Fọlákẹ́ ni ó kàn dá mi ní disturb nínú ọkọ tó ń wà. Mo máa suggest pé kó pick call ẹ. Ó lè má mọ nǹkan tó ṣe gan-an and unlikely kó ti realize the mistakes ẹ. Ṣọmọ, it's always good to give a second chance. What? What are you saying? Why don't you know about? Torí ọ̀nà àtijọ́ ọ̀nà àti mi. You made me feel less a man. So me di ọkọ lásán ìkejì ajá. And then you expect me to give such a person second chance. Simply. Ìwọ lè jìkà tí ò jẹ́ ká ṣọjà gbọ́dọ̀. Ìgbà tí eléyìí tó ń mi fi ìbẹ̀ ni wípé mi ò ṣọkùnrin tó dà mí sí baláṣibọ̀lù. You were the only one to listen sí mi. Tí ò wò wípé báwo ni tèmi ṣe jẹ́. Má finú mi mo mọ̀ jẹ́ ọkùnrin. Ẹ̀yin lẹ máa ládégún, ẹ̀yin lẹ máa ládé ògùn mọ́. Gbogbo eléyìí tó ń sọ ọ̀rọ̀ ẹnu lásán ni. Tó bá yá ẹ nísìnyí ó máa rántí pé ex ẹ̀ kó wà níbi kan tẹ̀jọ́ ń build it from the scratch. Oh, I don't understand you. Tí mi bá yẹn adégún mà ní. Tí n bá ní mo nífẹ̀ẹ́ tọkàntọkàn. Mo nífẹ̀ẹ́. Mo dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe. Torí pé ò tí ì meet àwọn èèyàn mi. Ṣé wá rẹ́ni tó kù fún mi yà? Máa introduce ẹ sí wọn. Tó bá ti wá meet wọn, a máa meet àwọn èèyàn tiẹ̀. Then we plan our wedding. We fix a date. I love you. I love you more. Thank you so much for the food. Ó ní láti dúpẹ́ lọ́wọ́ mi. Ìgbà tí mo rí ẹ tó lè kanjú mọ́ṣẹ́ bẹ́ẹ̀ ni pé tó bá ṣiṣẹ́ yẹn ó máa kú. Èmi dẹ̀ wò pé ọmọ yẹn mo mọ nǹkan tó like. Jẹ́ kí n lọ ra nǹkan tó máa jẹ fún. Ṣé yẹ kó dúpẹ́ lọ́wọ́ mi fún yẹn? Ó ṣé gan, mo appreciate it. Well, ìbádẹ́wò mi kí n fara ṣe jù báyìí lọ, kí n fi gbogbo ara mi ṣe, kí n kú síbẹ̀, but ó nífẹ̀ẹ́ mi. Ó ti ní pé kí n forgive Fọlákẹ́ tó dẹ̀ mú gbogbo ara tó dá. Tó bá nífẹ̀ẹ́ mi ò ní sọ pé kí n forgive Fọlákẹ́. Gbóyèga o láti mọ̀ ṣá. Ṣé torí mo sọ fún ẹ pé kó forgive Fọlákẹ́ nísìnyí báyìí? Ṣé mi lè ní kí wọ́n forgive olórí burúkú tó sọ̀rọ̀ ń pa ẹ̀? Ṣé wọ́n gan lè dáríjì? Nǹkan tó ju ẹ ti rí lójú tèmi náà ti rí bó ṣe lè padà síbẹ̀ lèmi náà ṣe fẹ́ padà sọ́dọ̀ Fọlákẹ́. I understand. Anyways, I'm going to see my grandmother tomorrow. Really? And you won't you mean? So, Timba stay there. Then, by tomorrow, oh, you can padà or ọ̀túnla. No, sọ fún mi tẹ́lẹ̀ now. Sure, I make up mind then. Ṣé wọ́n fẹ́ rí wọn? Mo máa miss ẹ díẹ̀ náà ni. This one, consider me very soon. Ìwà àti grandma mi, ẹ máa meet one on one. Ẹ bá jẹ́. Jẹ́ kí n máa lọ sọ́fíìsì mi. Matthew, I got you a dessert. Babe, thank you so much. Má fẹ́ fi tọ́jú báyìí ẹ̀ jẹ́. Wà lórí irú ọkùnrin báyìí ni. Ọwọ́ ẹ̀ máa lọ sókè. Lórí oúnjẹ, àmì. Thank you. You know, little things like this means a lot for real. Ṣá lọ mọ ice cream. Ó ṣe gan.
bless you. All right, take care. Take care. Bàbá, ẹ jọ̀ọ́ yín ni mo wá sáàdì. Ọkọ mi ti kúrò nílé ó ti ṣe díẹ̀. Mo dẹ̀ fẹ́ kó padà wá sílé. Kí ni nǹkan tí wọ́n ṣe fọ́kọ rẹ tó fi sá fún ọ nílé? Bàbá ẹ wò, ó tojú sí mi náà. Mi ò lè sọ pé nǹkan báyìí gangan ni mo ṣe fún. Mi ò lè sọ bóyá ó find out nǹkan kan ni o, bóyá mo dánú bí ni o, àbí ó notice nǹkan kan ni. I cannot even place it. Ó kò kúrò lé ni. Kọ́kọ́ rẹ kàn wálé kẹ́ ẹ fojú ríra ni kó sì padà. Àbí kó wálé ká dájọ́ kó sójú kan. Bàbá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mo fẹ́ kó padà wá sílé ni. Gbogbo bó ṣe máa padà wá sínú ilé yẹn, òun ló jẹ mí lógún bá ẹjọ́ ìṣàánú mi. Mo fẹ́ kẹ́ bá mi ṣe wípé tó bá ń sùn, èmi ló máa máa rí gbogbo nǹkan kí nǹkan tó bá ń ṣe ilé ayé ẹ̀ báyìí tí ò bá rí mi tí ò wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí kó má ní sinmi kọ́kàn ẹ̀ má balẹ̀. Ó ti dáa. A pàwọ̀dà àtàwọ̀sẹ̀ ní ká gbọ́ ọpọlọ mi sínú ọpọlọ ọkọ rẹ lọ fẹ́ mọ́. Iṣẹ́ tó rọrùn bí tèmi ṣe náà ló gbé wá yìí. Lákàyé gbà gbogbo tá à ń sọ ẹ̀jẹ̀ bọ olúwọn kó gbọdọ̀ tí ń rómìnì jọ̀jọ̀. Olúgbòhùn ló fẹ́ ká lò fún. Àmọ́ nawọ́ rẹ̀ síwájú. Nawọ́ rẹ̀ síwájú. Ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ lẹ́nu ẹyẹ. Ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ lẹ́nu ẹ̀gà. Ẹnu làdán ti ń jẹ ẹnu yìí kan náà làdán ti ń pọ̀. Bákẹ́rẹ̀gbẹ́ bá torí bodò olólù àsìgbọ́dọ̀ fún rẹ̀ ẹ máa pọ́ jìgún ohun akèrègbè lẹ́ngbọ̀n. Padà. Ọmọ ṣe o. Pẹ̀tùpẹ̀tù onígbò náà gbòòrú ni wọ́n ṣe fún ọ. Kí mo pé? Pẹ̀tùpẹ̀tù onígbóná gbòòrú. Sórí tí n bá ti sẹ́ fún ọ tán bínú bá bí ọ. Tọ́ ọ bá sọ pé gbogbo òlú yìí lọ sí ọ fẹ́ kí gbogbo wọn máa sunkún gbogbo òlú ó sì máa sunkún. Bàbá ẹ gbé mi débẹ̀. Tí n bá gbé ọ débẹ̀ sóò ní sá lọ máa ń lọ. Bàbá mi ò ní sá. Bó tiẹ̀ fẹ́ sá lọ wọn ní tí wọ́n fi dá ọ padà. Èmi tí mo fi taratara gbádùn. Ọ̀dà yọ̀nà olówó. Bàbá máa ń nu gbogbo nǹkan tó bá máa cost mi máa ń nu. 35,000 ni wọ́n gbà lọ́wọ́ rẹ̀. Wọ́n sì pèsè iṣẹ́ rẹ̀ fún ọkọ̀ tó tójọ́ mẹ́ta lónìí kó wá gbà. Ayiwo bàbá máa fún 50,000. Tó bá tún ṣiṣẹ́ tún, máa tún fún yín sí. Sọ́ọ̀ lẹ́yìn tó fẹ́ panu mọ̀lẹ́bí ọkọ rẹ̀ ní kí n bọ̀ pààyàn. Owó tó fẹ́ fún mi yìí pọ̀ jẹ́ ń pààyàn sí Ọlọ́run. Àwọn ìtì máa ní mi lára àwọn mọ̀lẹ́bí mi kò tiẹ̀ kọ àwọn. Ṣé wàá rí mọ̀lẹ́bí ọkọ mi ẹ̀kọ́ títí tó kọjá ìyá rẹ̀? Ọmọdé yìí ọmọ ẹ̀tọ́ wá bá 50,000 ló fún mi. Wọ́n jẹ́sẹ̀ rẹ̀ kọjá àbí tó ọ̀nà mi. Iṣẹ́ rẹ̀ ti di yìí ṣe. Ọjà tẹ̀dúmọ́ mi kò wò mí re. Ẹni tá jábọ́ bá lọ sóde, òun la já tẹ̀dúmọ́. Lónìí náà ni, òjò tẹ́lẹ̀ ní bá tẹ́ni tiẹ̀ lẹ́ ni wọ́n sùn lè kò sí bá bẹ́ẹ̀ gbẹ́kẹ̀fẹ́ ní tiẹ̀ sùn lóòrò. Wọ́n jọ lójú, ọmọ pẹ́ mi tó wá bá èmi ní ẹrù jẹjẹ ní gbogbo lẹ́kílẹ̀. Àgbẹ̀ ní dásọ̀tẹ̀ nílẹ̀ kárọ̀. Àdùkù nìkan ní bàbá tó dásọ̀tẹ̀ ló lè kó sùn. Lẹ̀kẹ́lẹ̀kẹ́ aláṣọ funfun. Ẹ̀jẹ̀ nìkan ní bàbá tó dásọ̀tẹ̀ nílẹ̀ lè bẹ̀rù. Sákì ní bàbá tó lọ́rọ́. Àwọn ìjẹ̀kú nìkan ní bàbá tó lè pè. Àṣà fẹ́lẹ́ máa wù yálẹ̀ o. Ọyá wọn máa dà. Ẹ̀jẹ̀ wọn lẹ́nu lòdì náà. Gbogbo tí bá sọ ọ́ lẹ̀ kọ́dà sẹ́. Òní òkúndókúndó wọn bá wọn jẹ nínú yẹn. Àròsẹ́ bẹ́ẹ̀ tí ò bá wọn jẹ nílẹ̀. Olóògùn ìwúrẹ́ nìkan ní bàbá kọ́kọ́ ní túẹ́túẹ́ lẹ́nu o. Olóògùn àgùntàn ó wá sí wọn ní jọ̀lọ̀jọ̀lọ̀ lọ́rùn. Olódúnlá fún àṣà ọmọ ẹja wọn jẹ̀bi. Àkọ́kọ́ bínú wọn ló kú tó pápá ẹja wọn ló ti jẹ̀bi. Àrá ló wọ̀ jẹ̀bi. Àrá bínú wọn ló kú ọmọ pápá ẹran wọn ló ti jẹ̀bi. Àrá ló wọ̀ jẹ̀bi. Gbogbo tí bá sílẹ̀ ìlú nìmi lúgbúlúgbò ojú ọlọ́fọ́. Wọn gbọ́dọ̀ jẹ̀bi ayé. Wọn gbọ́dọ̀ jẹ̀bi ayé. Àláàbò ni wọ́n gbára fún tí wọ́n bọ̀ wọ́n tó kọ̀ òkú bájìgàn ó lọ́wọ́ àwọn àgbààgbà nífẹ̀ẹ́ ṣẹṣẹṣẹ ò lẹ́nu ẹyẹ ṣẹṣẹṣẹ lẹ́nu ẹ̀gà ẹnu làdẹ́ ti jẹ ẹnu náà làdẹ́ ti pọ̀ bá kẹrẹ̀gbẹ́ bá torí gbòdòdó lọ sí gbọ̀nà fún rẹ̀ ó dà wọ́n yẹ parapọ̀ ẹ̀fọ́dọ̀ ọ̀rún rẹ̀ wá má mi náà yé ẹ̀yin ọlọ́jà yẹ̀ yí dà jẹ́mi nípò tèmi ẹ̀wọ́ bí iṣẹ́ rẹ ni mo ti parí sínú pósí sórí pósí kékeré tó wó lẹ́yìn ọdún obìnrin àrò kò ní bàtẹ́pẹ́lẹ́já ti gbẹ lágbèdè méjì ayé òun ọ̀run ibẹ̀ ni wọ́n ti gbé wá nítorí ti tiẹ̀ ni wọ́n ṣe gbé wá fún mi wọ́n fẹ́ kí n fi sí ọ lóore ni iṣẹ́ rẹ ń bẹ nínú rẹ̀ sọ ti gbọ́. wọ́n yá bẹ̀rẹ̀ kó gbé ẹlẹ́rù ní bẹ̀rù rẹ̀ lórí iṣẹ́ tó ń bẹnu pósí yìí inú ìyẹ̀wù mi ló ti lọ lò
àmọ́ tí bá ti gbéṣẹ́ náà jẹ́ lọ́wọ́ kò gbọ́dọ̀ kanlẹ̀ má kanlẹ̀ ni. tó bá kanlẹ̀ nǹkan ó ṣe kí n máa sọ fún ọgbẹ́ gbọ́dọ̀ ṣe. ẹni kò gbọ́dọ̀ kanlẹ̀. má jẹ́ ọkanlẹ̀ o ọ̀rọ̀ burúkú ò gbọ́dọ̀ jáde lẹ́nu abọ́ rẹ̀ ṣó ti gbọ́. bàbá mi ní jẹ́ kó kanlẹ̀. má kanlẹ̀ ó ní lábá wọ́n dá. ìṣó ta ìṣó má gbé ìṣó. gbogbo àpàrọ̀ jẹ́ pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó ọjọ́ bàrà. Gbóyèga, ọkọ mi mo ṣáà ti bí. I realize it's all my fault already. I shouldn't have sent you out of the house. I said I'm sorry. It's all my fault. Tẹ́lẹ̀ṣẹ̀ bá dẹ̀ tì mí ṣe kò yẹ kó tún pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́. I promise you, ire ò tún jẹ́ ṣọmọ mọ́ lọ́wọ́ mi. Rárá, at all. Hey, when are you coming back home? Baby, a ní kó má padà síbẹ̀. Wallahi, mo ti realize gbogbo mistake mi pátápátá. Are you sure you're coming back home for me? Are you sure? Oh, thank you, darling. You're the best. I love you with my whole heart. I love you, Mom. Thank you. I'll be expecting you. Kisses. All right, later. Type on sewing. Emi, Folakemi. Love Gbóyèga. And support Silo. I love you. Talo love the diary. So far ti bo Gbóyèga bá ṣì ń gbé lórí ilẹ̀ pé yìí tó ń mí tó ń jẹnu ayé. Èmi Fọlákẹ́mi máa máa darí ayé ẹ̀. Torí gbogbo ibi tí ó bá wọn ẹ̀fùfùlẹ̀lẹ̀ báyìí ló máa darí ìgbẹ́ sí. Ó ti rí nǹkan kan. Nígbà tí èmi Fọlákẹ́mi bá ti lù ẹ́ lálùpá tí mo ti lù ẹ́ tán, Táyé wá sọ pé ó ti lọ, ìgbà yẹn máa bá wọn sọ pé ó ti lọ. Gbogbo náà dé. To give me a hug. I'm so happy to see you. I'm happy to see you too. Àmọ́ ìgbà yẹn ló máa tún yànsìn tí wàhálà lè wọlé mọ́. Àtẹnumọ́ ẹ̀ pọ̀. Ṣé bí mo ti bẹ̀ pé kò má bínú? Ó dẹ̀ no ti forgive me. So why are you going back to it? Mi ò bínú. Ìwọ ló máa ń bínú jù. Dáríjì mi. Tí ni kò má bínú. Ọmọ kékeré ni mí. Ọmọdé ò dẹ̀ mẹ́gbọ̀jì kó má ra lọ́wọ́. Ó ti yé mi. Jẹ́ ká lọ nínú. Kí wá lọ sí ọjà aládùn kí n ṣe gbogbo ẹ̀ fún ẹ. Tó bá ṣe jẹ jíjẹ kó máa mú mi ni. Jẹ́ ká lọ. After you. Bíbí mi má bínú. Ṣé àbá mi má ní ìjẹ́bẹ̀?
In fact, me any food stuff only. But bó ṣe pè mí pé o ti ń bọ̀ wá lọ́nà, mo wò pé kí n sáré pẹ̀lẹ́ ìpọ̀ wá tẹ̀lé rí nǹkan jẹ. Hope it's manageable. But truth be told, this is very nice. Are you sure? Má worry. Ṣòrí tó bá ti lọ office lọ́la báyìí, èmi á sáré fi time máa fi lọ́jà so you can have the best. Wọ́n má tiẹ̀ bọ́dà rẹ̀. Mo lọ ọ́fíìsì lọ́la. Mo ní off lé ní àtọ̀la. Oh really? Thank God. Àti má lè fi ọlá yẹn sọ gbogbo àwọn nǹkan tá fẹ́ sọ. Gbogbo àlùbẹ̀rẹ̀ sí ní jata. This is hot spicy. Torí tẹni mo mọ̀ pé ìwọ like nǹkan máa wà spicy torí ẹ̀ mo ṣe add little more. Hope it's okay. It's very, nice. You know you're a good cook now. It's very nice. I miss it. I miss it too. Yeah, sorry, change. Oh, man, need me too. Okay, let me get your water. Are you serious? Yeah. Kí ló tún wá ṣe báyìí? Easy. You know me. Kí ló ṣe? But only crisis kò tó kúrò lé now. How come? Àbí toro ti pẹ́ tó ní sex ni. Sex. Tó bá jẹ́ sex ní ìsàlẹ̀kùn ló máa jẹ́. Ilé òkè ikùn ni. Ọ̀sà ni. Kí ló? Hey, má dẹ́rù bà mí ọkùnrin. Mo ṣe tẹ̀yẹ má tẹ̀. Bóyá mi tẹ̀ mọ́. Ìwọ ló ti wá rọ́ọ̀sà báyìí. Ọmọ kan tó ṣẹlẹ̀, mo máa ń lo Gestage. Ó lè jẹ́ tablet or syrup. But tí máa jẹ́ ọtọ́ mo máa ń lò. Mo lè gbàgbé sọ́dọ̀ ọ̀rẹ́ mi. What should I do? Should I get that for you? Get that for me. Okay. Mo ní heartburn àti. Okay. Yeah! Má dẹ́rù bà mí now. Má dẹ́rù bà mí. I'll go right away. I'll be right back. Má sáré fly bike lọ. Bike náà ló máa gbé mi padà. Lọ bá jẹ́ kí n kú báyìí. Ó lè kú ọkọ mi. Má dẹ́rù. I'll be right back. Ikú ò gbọdọ̀ pa mí báyìí. Ikú bá pa mí báyìí, mi ò ṣetán kú. Kí ló máa ń ṣe bọ̀bọ̀ Gbóyèga ẹ̀? At least tó bá fẹ́ jáde á sì pè mí á jẹ́ kí n mọ̀ pé òun fẹ́ jáde. Àbí condition ti worst sí ni bí ó sáré rush rẹ̀ lọ sí hospital fún emergency. Ṣùgbọ́n àti ẹ̀ sì pè mí náà now. Á sì pè mí náà. Okay, let me take my phone.
Who is there? Who is there? Kí ló ṣẹlẹ̀? But ṣe gbọ́dọ̀ grandma ló sọ fún mi pé òun lọ kílé tó tún padà wá. I lied. You lied? Yeah. Mo kàn parọ́ fún ẹni pé ọ̀dọ̀ grandma mo lọ torí mi fẹ́ kó máa ro nǹkan mi. Ọ̀dọ̀ Fọlákẹ́ ni mo lọ. Tí n bá lè sọ fún ẹ pé ọ̀dọ̀ ẹ̀ mo lọ wá fi pé mo fẹ́ padà sọ́dọ̀ ẹ̀ ni. Meanwhile, àwọn credentials mi àtàwọn kan tó ṣe pàtàkì sílé ayé mi, àwọn kan tí mo lọ kó lọ́dọ̀ ẹ̀ ni. So how did you go about it? Bẹ́yìn obìnrin ṣe ní ètè tí yín, dáwọ́ ọkùnrin náà lè tètè wá. Mo kàn parọ́ fún ni pé mo ní ọ̀sà. Ó sáré jáde pọ̀ ń fẹ́ lórogún. Voilà. Mo kó nǹkan tó jẹ́ tèmi. Mo dẹ̀ get out. Pọ̀pẹ́ lílé ètò ṣe yìí, ó dá mi lójú pé ìwọ gan ò ready láti padà lọ síbẹ̀ yẹn mọ́. O lè ṣiṣẹ́ ń bẹ̀ yẹn mọ́ nìyẹn. Ta ló fẹ́ iṣẹ́ ń bẹ̀ tẹ́lẹ̀? Mo ní plan tèmi náà. Èmi ti nájú síta. And I'm sure I'm going to get a better job. It is well. Yeah, it is. I have come to stay. O sì á fajúro nǹkan kí nǹkan tí ọba ṣẹlẹ̀ bọ́ ọba délé mi ọ̀yà kọ́ máa rẹ́rìn ni sọ́ọ̀mẹ́tọ́ wá bá ní wo bí olúbíkí lọ́kọ́kọ́ já ewé mo sì mọ̀ pé ó ní ọ̀sán ìbíkí lọ́kọ́kọ́ wa egbò mo mọ̀ pé ó ní kẹ́mi náà tó máa bá wọn jáwé mo mọ̀ mọ̀ iṣẹ́ tí mò ń ṣe ni nínú iṣẹ́ tó rọrùn jù tẹ́mi máa ṣe kánú rẹ̀ lè wo bí sọ́ọ́rọ́ ọmọbìnrin tó dúró sọ̀kan tó ń wo ọkọ rẹ̀ ní dáná oúnjẹ fún láti bí ọ̀sẹ̀ kejì náà ti wà lọ́dọ̀ mi bá ṣe gbé wọn débi gbogbo òṣòro tó gbé débi mo ti wò wọ́n sàn àwọn kan forí balẹ̀ pé lúbúlúbú ojú ọlọ nǹkan ń gbénú yín lọ́mọ tó béèrè lọ́wọ́ rẹ̀ ọkọ rẹ̀ ń bẹ́nu létí mọ̀ ń tọ́jú lọ ara rẹ̀ sì ti yá bóòdì tí ó ṣe wá jẹ́ tó wá sọ pé mo ṣàṣetì. Bàbá ṣe fẹ́ gbọ́ inú mi ò dùn rárá inú mi ò dùn torí pé mo nígbàgbọ́ nù yín torí ẹ̀ ló ṣe jẹ́ pọ́dọ̀ yín nìkan ni mo yàn láàyò láti máa wá tóòtọ́ a mọ̀ wípé àwọn babaláwo èké wọ́n pọ̀ káàkiri ṣùgbọ́n torí pé mo nígbàgbọ́ nù yín ni bó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ní tí ó fẹ́ máa fẹsẹ̀ méjèèjì jọra wọn tóòtọ́ lẹ fún mi lóògùn ẹ̀ náà kọ́ mi máa wálé ó dẹ̀ wálé ṣùgbọ́n kò ló pé 30 minutes tí máa fi ní kí n jáde kí n wọlé padà ó ti pẹ́rẹ́ ó ti sá kúrò lé ẹ̀jẹ̀ ní ìkọ̀tẹ́ fún mi ṣiṣẹ́ báwo ló ṣe ṣiṣẹ́. ṣiṣẹ́ mi máa wá lé jáde ìdáhùn sọ lélẹ́yìí o lónìí sí látijọ́ tí mo ti ń gun fún ọkọ̀ kún náà àbí mo sá fún ọ lóògùn kọ́ mọ́ jẹ̀rí tó o sì mọ̀ pé lúbúlúbú ojú ọ lọ lúbúlúbú ojú ọ lọ níbi tó bá kù dé gangan bẹ̀ ni wọ́n ń pè lóògùn kéèmọ̀ sí bí bá ti fẹ̀ níbi tó bá balẹ̀ sí kan lóògùn tèmi ti bẹ̀rẹ̀. kí la máa ṣe. ọkọ rẹ wálé ó tún padà kì í sóògùn tèmi lúbúlúbú ojú ọ sórí ọ̀rọ̀ kan lẹ̀kan bá lé tó bá yá yọ padà kan jẹ́jẹ́ mo jókòó mọ̀ bọ̀. kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ má wọlé bọ̀ bọ́ọ̀ nínú ajé òsè má di tòbọ̀ ẹ bá bẹ́ẹ̀ sọ mí ní àwọn káwọn ẹ bẹ́ẹ̀ sọ mí ní èèyàn kéèyàn ẹni tí òun ojú mi rí yóò ṣe má lọ gbé lọ́wọ́ ojú mi. já ń bèrè lọ́rẹ̀ lẹ́ẹ̀kan sí i ṣé lóòótọ́ ló lò bí mo ṣe ní pé kó o lò ó. bàbá mo lò ó bẹ́ẹ̀ ṣe ní kí n lò ní mo lò ó. kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ kúlùkùlù sẹ́ò kúlùkùlù sẹ́ò òjò tí bá lu wẹ̀ sẹ́wọ̀wọ̀ olóyè ní jọ́kì ní àná mo fẹ́ kọ́ lọ́rọ̀ èèwọ̀ wá o mo fẹ́ kẹ́ sinmi nígbàdí ojú kára bí ajẹ́rẹ́ mo fẹ́ gbẹ́nu lé mọ iye odù tó wù tó bá sun pápá lóko mọ̀jàlá ní mọ̀mọ̀ tí délé ròyìn mọ̀jàlá jọ́kì ní àná bọ́rọ̀ náà bá ṣe rí mo fẹ́ kẹ́ tàn mọ́lẹ̀ sí ó rú mi lójú wọ́n ní gbọ́ dúdú biribiri ìkòkò dúdú birimu bóun ló ṣe jẹ́ tẹ̀tàn fìtílà tẹ̀tún wá mú kòkò tẹ̀ fi dé mọ́lẹ̀ wọ́n fẹ́ bẹ́ẹ̀ wọ́n yẹ sí kòkò kúrò lórí ẹ̀jẹ̀ ẹ̀mọ́ nǹkan tó ṣẹlẹ̀. dókítà làjọ kọjá ni ẹ bọ́lẹ̀ bá yọ gbogbo ẹwà tí mo ti ń wọlé bọ̀ náà lórí èlò.
kẹ́ tó gbé mi níbi tẹ́ ti gbé mi tẹ́ bá máa sọ̀rọ̀ 500 naira lèmi àti ìjọba jẹ́. But Joshua la jọ kọ́ náà. Joshua kọ́ lèmi àti ìjọba. Joshua ẹ bọ́lẹ̀ bíbá ìjà ìjọba lọ kọ́kọ́. Ẹ má gbẹ̀mí ṣùgbọ́n ẹni sùúrù là kí ni gbogbo eléyìí náà. Ẹ wá dúró tí mo ti rí bọ̀ látàárọ̀. Ṣé wọ́n fẹ́ ṣe mí léṣe? Lórí èlò tó sọ fún mi. Lórí èlò tó sọ fún mi. Láàárín èmi àti yín ẹ mọ̀ pé kò fẹ́ yà ìkẹ ènìyàn ni because 500 naira lèmi àti ìjọba again mo dẹ̀ fi junction yìí mo fi describe fún yín pé tẹ́ bá ti wọlé o ẹ máa yà to the right hand side ẹ dẹ̀ gba 500 ní ìsìn tẹ́ ti wá gba 500 naira lọ́wọ́ mi tẹ́ ti fi kówó epo ní filling station ẹ wá sọ kánípẹ̀mí tí fún yín lówó ẹ̀ ní máa bá mi fà nǹkan tẹ́ ń fa yà mí. Ṣé 500 ni máa gbé yín láti bẹ adúgbò tí mo ti gbé yín yẹn tí mo wá ń wọlé látẹ̀kọ́ tá a tún débi tá a lọ tá a dé destination ṣọ́ọ̀rùn lẹ̀ ń gbé ni tẹ́lí kí n máa gbé yín lọ so mi ò lè gbé kọjá bí tí mo lè dé ní this is last destination tẹ́mi lè gbé yín dé o. wàhálà ọlọ́run gbọ́mọ̀ pé wọ́n ti gbìyànjú pé ẹ̀jẹ̀ máa gbé mi jẹ́ nàná lé mi 200 naira àbí 2000 èlò lẹ́ni kì í fi kún ṣé ẹ máa ṣí èrè torí pé ti tó lọ́ọ̀ mi ẹ̀jẹ̀ ti fi rẹ̀ kó tó. o fẹ́ kábùkù máa lù ẹ́ ẹ ti tó lọ́ọ̀ mi ní filling station ẹ máa gbé mi jẹ́ lẹ́ni. irú ẹ mẹ́ta ló wà nílé mi máa lù ẹ ṣe lẹ́gbàá mi. wọ́n ti bí yín kú tẹ bá ní ẹja àgbèrè tó mi ní mélòó lára tó bá ṣayín tó bá kó ti kó ọ̀nà obìnrin tó jẹ́ ní káyé pé ẹni wò. ẹ má jẹ́ kí bọ̀dá mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wọ́n ń ṣe yín ni wàhálà ọlọ́run mọ̀ ọwọ́ wà lára yín olórí burúkú ní ìmà iṣẹ́ èlò lóṣó àwọn àbúrò ẹ̀ lóṣó olóṣó olórí burúkú. ayé máa ì máa bàjẹ́ ni ọlọ́run ní kí n tètè gbé ní nǹkan tó ní kò gbọdọ̀ kanlẹ̀ ká ní mi tètè gbé báyìí kọ́ ṣé bó ṣe máa bá kí ní ìjẹ́mọ́ mi lọ́ọ́ lélẹ̀ ọlọ́run ló máa bà tiẹ̀ jẹ́ àgbà yóò lò ṣe àkóbá ni àkóṣì ìbéèrò àkóṣì ìbéèrò abiru wèrè wọn mo fi ṣẹwọ́ lọ́sàn ìgbọ̀n ayé ó lè ó ṣe má wọ kàdà mọ́ kúkú máa jáde. ẹ̀yin tó láyé mo dúpẹ́ lọ́wọ́ yín ògèrèrè epo epo nìrọ́jú ọbẹ̀ mo dúpẹ́ o epo ni mo rù ó níyẹn kí ẹ má bà tèmi jẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín. sọ fẹ́ gbòdòdó ọ̀rọ̀ tá máa sọ pé àìdá ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀ o ìwọ làìdá tí ń gbénú ọmọ èèyàn tó fi ń gbèyàn láláìdá ìwọ gangan ni ṣé bẹ́ẹ̀ mi ń béèrè lọ́wọ́ rẹ níta mo ní sísá tí mo gbé fún ọ bó o lọ ṣe lò olóòlò bó ṣe yẹ kó o lò ó dákun ọjàbọ ọkànlẹ̀ lọ́ọ̀rẹ́ àbí kọ̀kànlẹ̀. bàbá kì í ṣe pé ó kọlẹ̀ báyẹn ṣe rí ní ọjọ́ tí ẹ gbé iṣẹ́ yẹn fún mi ọmọkùnrin ọlọ́kadà tó gbé mi bí elénìní ló jẹ́ sí mi lọ́jọ́ yẹn ibi tá a ti jọ ági lórí ọ̀rọ̀ owó òṣòwò tí mo ti gbé kíní yẹn sórí báyìí ẹ̀ báyìí bó ṣe fọwọ́ gbá dànù ní ẹsẹ̀kẹsẹ̀ mú de pé mi ò jẹ́ kó kanlẹ̀ bàbá. bó ṣe kanlẹ̀ lọ sáré gbé. bàbá ẹsẹ̀kẹsẹ̀ mú gbé. sẹ́yìn gbọ́dọ̀ tán sọ tí ẹ bá ṣe pọ̀ jẹ́ kan lára àwọn ọmọ mi tí mo fẹ́ràn sórí kinní tó ń bẹ lọ́wọ́ mi yìí tí n bá sọ́gbà ẹ lórí ọ̀ṣùpá mẹ́ta lẹ̀ yìí ọmọ bulẹ̀ jẹ́ kí ni. mo bọ́ sọ̀rọ̀ mo ní o sì sọ̀rọ̀ àṣẹwọ̀ gangan ló ṣe ra rẹ mo bá ṣe pé njọ́ kìíní àná tí mo ní ọ padà wá ló ti padà lẹ́sẹ̀kẹsẹ̀ ni ìwọ ní wọ́n ra tíkẹ́ẹ̀tì kan ọlọ́sẹ̀ náwó kan ní Dubai lórí tó fi kó bára rẹ níbi àtẹnujẹ tó kó bá ọ. bàbá ẹ wo ọ̀rẹ́ mi tímọ́tímọ́ kan òun ló ṣe pàtí Dubai ló dẹ̀ gbé pàtí lọ alájọṣe mi dẹ̀ ní mi ìdẹ́ gbọ́dọ̀ máa lọ mú ni mo lọ. àìpadà wà rẹ lójú ẹsẹ̀ kẹ́ parí iṣẹ́ sí ọ lára òun ló délé kalẹ̀ tí kinní ò ṣe kanlẹ̀ bó sì ṣe kanlẹ̀ sọ fẹ́ gbọ́ iṣẹ́ òun láàrin ọdún 5 ẹ̀kan lèyẹn gbọ́dọ̀ ṣe fún yàn kí n tó lè ṣerú iṣẹ́ yìí fún ọ padà báyìí ní ṣiṣẹ́ ẹnu pósí o torí ọ̀dọ̀ obìnrin àrò oníbàtẹ́ péléjà tó ń bẹ lágbede méjì ayé òun ọ̀run obìnrin mo ti lọ rè é gbà wá bí mo sọ fún ọ. ọwọ́ kí la fà ṣe gbà mí. kò sí tá a fẹ́ ṣe ọdẹ yẹn ọdún 5. bàbá ọdún 5 gbàpọ̀ lọ́kọ́ mi máa tó kó dà wá. eléyìí ọkẹyìn tó kù lọ́gbọ́n tọ́ba ní ká jáde sọ́dọ̀ ara yẹn ní mọ̀ fọ̀rọ̀ ara yín tàfàlà mọ́ wọ́n bí ọ̀rẹ́ ṣo fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ oyún yìí ò ṣe yọ ọ́ yes tó bá dẹ̀ try láti lọ sí ibòmíì pẹ̀lú ìrònú wípé bóyá mi ò fẹ́ bẹ́ẹ̀ yọ ikú ni o. ikú kẹ̀. yes there is no way out. ìwọ kọ́ mọ̀ wípé mo mọ̀ nípa ewé àti egbò babe nǹkan tí mo rí níwájú ẹ̀ yìí ó ní agbára then mo fẹ́ béèrè nǹkan kí ni ìdí tó fi fẹ́ yọ oyún yìí. I thought you said Gbóyèga ti ríṣẹ́ ní better place or something yeah. why tí a fi fi ọmọ ọlọ́mọ lẹ́kọ̀ọ́ wá sáyé.
Ṣé kò lè yé? Kò lè yé mi. Babe, I am telling you this for the second time. So bá make any attempt láti yọ oyún yìí. Ikú ni o. Ikú ni o. Má ní mi ò sọ fún ẹ o. Ikú. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ikú. Baba sọ̀rọ̀. Baba gbèjà. Love in the high. Ìgbéyàwó. Lábẹ́ ọ̀run oríṣiríṣi ń ṣẹlẹ̀. Mẹ́wàá ń ṣẹlẹ̀ o. Bàbá máa tọ́rin àjò mi. A sọ̀rọ̀. Bàbá. Jọ̀wọ́ sọ̀rọ̀. Sáyé mi. A sọ̀rọ̀. Bàbá sọ̀rọ̀. Kí ni mo fẹ́ ṣe báyìí? Ṣé yìí mi ò ti padà bàjẹ́ báyìí? Ṣé ìsìn tí mo fẹ́ ṣe kọ́ ni mo ti padà wọ inú agbádá ẹ̀sìn bẹ́ẹ̀ Ọlọ́run? Bóyá ìgbà tí mo tún ní kí n lò, òun ló tún ti gbọ́n mọ́ mi lọ́wọ́ báyìí. Kí ni mo fẹ́ ṣe báyìí? Ta ni mo fẹ́ ro tèmi fún báyìí? Níbo ni mo fẹ́ kọrí ọ̀rọ̀ ayé mi gbà gangan báyìí? Ojú ẹsìn lóṣù ló fẹ́ rọ̀ yìí Ọlọ́run. Ní Gbóyèga tó jẹ́ wípé ibi tí n bá buyọ̀ ẹ̀ sí ibẹ̀ ló máa ṣe omi sí tí mo fi máa lọ tí n máa fi bọ̀. Mi ì bá lọ Kàdúná kí n lọ Kútú Èjì ojú kan yẹn náà ló máa wà. Ẹ̀dùnà àbí ká ní wípé Gbóyèga ti ń bá àwọn ọkùnrin níta tí wọ́n ń kọ. Because Gbóyèga tí mi mú ó yóò dé fún mi. Olórí burúkú máa ń bá zi ó dẹ̀ fẹ́ dá mi dá. Like I know this will not end well. Ṣé bọ̀bọ̀ Babs yóò ti wá padà báyé mi jẹ́ báyìí? Èmi gangan ni mo gbà láyè láti báyé mi jẹ́. I think I need to say we need to iron this out. Kò lè jẹ́ mi nìkan ni màmá dá gbé bọ́dì yìí. Kò lè jẹ́ mi nìkan màmá dá sunkún ni mo máa dá ronú yìí. Ayé mi padà tápò. Mo padà ṣe sípò, mo padà ṣe ẹ̀sìn tí ó yẹ kí n ṣe, mo padà ṣe níbi ojú kòkòrò ẹni tẹ́lọ́rùn. Ayé mi padà ta. Ká ní máa ro tèmi fún Ọlọ́run, padà ṣe sí. Mo ṣe sí láyé mi, mo ṣe sí. Ó pé gbà ní ẹni agbójú òkúlé o, ẹ máa ma jẹ ní àgbà abẹ́ o. Bàbá mi gbèjà nígbà tó olùgbèjà bá rọmọ mi. Bàbá mi gbèjà nígbà tó bá rọmọ. Mọ̀ràbù sí lálẹ́ nígbà tó bá rọmọ. Ìwọ ni mo mọ̀ tó lẹ́gbẹ̀ẹ́ mi ní. Ohun ayé yìí là ń bá ga làwọn lẹ́yìn. A ò tiẹ̀ rántí ọ̀run ká tó wùwà. Ayé lọ à ń tàn ó ayé. Ohun tó dẹ̀ ń tán níbi ọ̀dọ̀ eégún. Bí wọ́n lè jà fúnra mi o. I am so weak. Bàbá mi gbèjà nígbà tó bá rọmọ àti pápín. Bàbá mi ò. Gbóyèga. So nítorí kíní burúkú yìí ni wọ́n ṣe kó ẹ̀rù jáde nínú ilé tí bébè má bá sọ̀rọ̀ èmi àti ẹ̀ lájọ lọ́rọ̀ jẹ́ kó bá mi sọ̀rọ̀ ṣó ti gbọ́. You are too decent, you are too mature for this kind of slot. Má bá sọ̀rọ̀ ṣó ti gbọ́.
èmi kẹ́lù jáde lọ́dún ẹ̀ torí pé lórí burúkú èèyàn ni ẹ torí pé ò kì í ṣe ẹni àjírí ẹni àjíkò ó lè kẹ́lù jáde lọ́dún ẹ̀ tí èèyàn bá gbé pẹ̀lú olórí burúkú èèyàn máa lórí burúkú so mo ti kúrò nílé olórí burúkú tó ń gbé kiri ilé tó fi ń yọ̀ mi tó fi ń make me feel less man and I've moved in with a good woman that makes me feel like a man that I am. orí ò lè jọ mí lójú ṣó ti gbàgbé pé o ò jẹ́ nǹkan kan nínú ayé tí a wà yìí ṣó ti gbàgbé pé ọlábàtà ọlẹ́ẹ̀mí Fọlákẹ́mi nìwọ pé ìka fi mí nù ayé. bẹ́ẹ̀ni dákẹ́jàre ìwọ́jọ́ náà kí ló ṣe é tó ń ṣe báyìí tó bá tẹ̀ ń pe gbogbo ẹranko tó níwò kì í ṣe irú ìwọ ló yẹ kó máa sọ̀rọ̀ tó bá ní kó máa pa àwọn obìnrin tó ní dignity kò ń ṣèwọ ajá onídọ̀tí oníranú oh because you've helped him in the past òfin pé bóyá gbogbo láìfẹ̀ ọwọ́ ẹ̀ ló wà pẹ̀lẹ́ ìwọ ló gbé láìfẹ̀ dání tó hàǹgẹ̀ sórí òkè wọ́n bí ó ti dọ́dọ̀ tèmi èmi ni mo dẹ̀ mọ̀ tọ́jú irú ọmọ kí ọkọ ní ṣọ́ọ̀dẹ̀ rí èmi tí mo mọ̀ ká ẹ̀ mo ti tọ́jú ẹ̀ ṣé bó ṣe ní smiling face ìgbà tó máa kúrò lọ́dọ̀ ẹ̀ lélẹ̀ ẹni tó ti frustrate tó ti ṣe bí oní mental issue mo wá bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ wọ́n bí. ò tọ́jú ẹ̀ fún. ọmọ nǹkan tó fọ́ ní bébì bọ̀bọ̀ ń ṣeré o ò lè pàdé ọkùnrin bí eléyìí mọ́ láyé. àgbẹ̀gẹ̀ ti ṣeré. tó bá súnmọ́ mi tó bá wá. àgbẹ̀gà ṣé o gbé mi mọ̀ wọ́n ni. ìwọ ni kí ni. ṣé ọmọ gbé mi mọ̀ ṣé mo jẹ́ ọ́fíìsì ọkọ mi ló ti ṣiṣẹ́. máa make sure pé mo gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ méjì. gbàṣẹ́ lọ́wọ́ ta ni. máa make sure pé nínú ayé tí èmi àti ìjọ wáyé mo fi yín lákàtà. Hey, listen, my CV is everywhere already. amúlẹ̀ tí ní àwọn ọ̀fà tó bẹ́tà ẹ lórí burúkú ṣe orí burúkú tó gbé ayé tó máa wọrí. hello miss uncle bí ẹ kò máa jẹ́ uncle ẹbí dọ́nà ó máa rí iṣẹ́ gidi àsìkò tó déwèé ó máa ṣe rere ni ìwọ ni kò bọ́ sókè kó lọ wá bí tó ti máa pàdé àwọn ọ̀sán kò ní yẹ kò ní yẹ kò ní lẹ ó máa lẹ kó ṣì dànù kó máa lẹ onírọ́lá ló pa olórí burúkú ayé gbogbo rẹ̀ gbogbo ní jẹ́ fún yín olúwa bí egun láńgbòdo wọ́n bó ṣe rí ó gbẹ kò ní ìdìbò lọ́yọ̀ ó kí ọ̀hún kó ṣì lọ kó ṣì dànù kó ṣì wọ́n bó ṣe rí kó ṣì dànù. ọ̀dẹ̀ máa lọ ó ti win ẹ̀ náà. bó ṣe rí orílẹ̀ kété ìyá. ó ti win ẹ̀ náà kí ló ṣẹlẹ̀ gbogbo náà ọkọ̀ tí burúkú ni ẹ ṣe. ìwọ kò ní taste jẹ́ kí n sọ̀rọ̀ jáde ẹ̀yin ọkùnrin kan tẹ́bí bá ti pa yín kò sí nǹkan tẹ́lẹ̀ jẹ orí nǹkan tó ga wájú tó ga lẹ́yìn tó rí bí gàrí ọmí èmi lélẹ́yìn mo lẹ̀ dáadáa ni kò síbi tó hàǹgẹ̀ sí tí ò dúró wo bó ṣe rí ó wọ rainbow kó ṣì dànù tẹ́ ẹ bá gbé mọ́tò yẹn débi àbí kò mú wá kí n try tẹ́ ẹ bá gbé mọ́tò yẹn kí ló kọ́ sí ọlọ́ṣì kó ṣì dànù wo bó ṣe rí ó wọ ọṣọ bí ẹ tó ń lọ ilé eégún ẹlẹ́sìn ojú àárọ̀. bébí ó ti tó. má máa dúró táwọn rọ́rọ́ dáadáa yìí o. A customer, the MTN number you have dialed is not reachable at the moment. Please try again later. Thank you. Networking. Networking is fine. Dai pe mo lala. It's okay. Má gbà mí kẹ́ ṣé lórí burúkú ni máa bá bì ní so èmi ti wá di ẹni tí babs máa rí kọlẹ̀ tí ò ní gbé kọlẹ̀ àbáyé babs fẹ́ bàjẹ́ ni so ó ti tán náà nìyẹn I love you. You are the sugar in my tea. You are the love of my life. Kini edun ti tìyàwó lé mi lọ. Apá edun ti. So gbogbo ẹ̀ ti over now. It's all over. Hey, no problem. Kò sí wàhálà. Tí ọmọdé bá no gbọgbọn kúkú. Àwọn òbí ẹ̀ náà ade gbọgbọn bó ṣe máa lọ síse padò tó máa gbàgbé síbẹ̀ tó kó àjẹrà tá ṣe. Babs.
sinimá yìí ò lè wo tán Tolúlọpẹ́ originator gan wọn bí ìyá èrè kò ní lè bẹ ẹ̀yà wá bí mi lọ́fíìsì ẹ̀ lọ́la bí ìran wá dààmú má jẹ́ kó mọ̀ wípé ẹran tó fà tí ò já òun gangan ní nọ́ọ̀mù kò ní kúlù fún un. àṣegbé ò sí o má ṣe lògùn má rí. ọ̀gá ní àfikún sà Mr. Gboyega wọ́n really try fún iléeṣẹ́ ìgan ni o wọ́n mú gẹ́gẹ́ bí iléeṣẹ́ wọn ni in fact I'm so happy about it. bẹ́ẹ̀ ni sà ọ̀gá ṣe rántí 25 tons of iron rod ta kó lọ sí Kaduna Mr. Gboyega náà náà múṣẹ́ yẹn wá wọ́n really try fún iléeṣẹ́ yìí. bẹ́ẹ̀ ni sà ẹ sọ a lot nípa àwọn bó ṣe ń dun company nínú to the point that pé ní ẹ fẹ́ try láti promote wọn gan kẹ́ ṣe many things fún wọn. kò sí gbogbo nǹkan tó ṣe ní company yìí tí mi ò mọ̀ record wà gbogbo nǹkan tó ṣe ní everybody rí tèmi fúnra mi náà dẹ̀ appreciate dáadáa well done Gboyega ó ṣe gan. ẹ wo kíní kan tí mo fẹ́ kó yé yín rèé o èmi àti Gboyega lájọ ní company yìí o. ẹ wo ọ̀gá o kò ní jẹ́ ti bàbá tó wọn kó má lálẹ́ ẹ̀yin ló ní company yìí àkànbá yín gbé sókè ọlọ́dẹ máa bá wa gbé sókè. àmì kó tó di pé mo gbàgbé wife mi mo mọ̀ pé ẹ̀yin méjèèjì yẹn ẹ máa mọ̀ dáadáa àbí bẹ́ẹ̀ sọ mo fi bẹ́ẹ̀ sí ní abroad ló wà kó tó máa dín ní weekend èmi ni mo compulsory ẹ̀ pé dandandandandandan ó gbọ́dọ̀ wá sílé kò lẹ̀ sí nǹkan méjì tó fẹ́ wá ṣe ju birthday ẹ̀ lọ so àti wá plan wípé a máa ṣe nílé a máa ṣe ní big hotel kan tí mi tí ní sọ́ọ̀sìn but máa make sure pé Dóyin ó send message yẹn sí mail gbogbo yín ibi tí a ti fẹ́ ṣe. Are we good with that? Yes, sir. That's it. So, yeah. Sir, ẹ jọ̀ọ́ ṣé ẹ lè gbà wá láàyè kí a wá ṣe birthday surprise fún madam ní bíbáyìí. Oh, kí n gbé wife mi wá. Uncle mo fẹ́ rí mo ní láti rí ní ìsinsinsin ó dẹ̀ wà important kí n bring yín. ọ́fíìsì ní ìnáwó òní láti já wọlé bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé. a ní mo ní mo fẹ́ rí yín sẹ́. ẹ jọ̀ọ́ ẹ má bínú kò sí nǹkan tí wọ́n ń fi àgbà ṣe ju nǹkan báyìí náà lọ ẹ jẹ́ fún mi láyè máa pè é padà. ẹ wo none of them ló máa jáde kúrò níbí báyìí tí anybody bá tẹ̀ máa jáde ṣe rí eléyìí àti eléyìí wọn níbi kankan tí wọ́n lọ. ẹ mọ́ ti ṣẹlẹ̀ ẹ̀yin tí wọn ò dárúkọ yẹn ẹ̀yẹ jáde máa pè yẹn jọ. Sorry Jídé I'll get back to you. No problem sir. Sorry. Àbúrò, I must tell you, this is not making sense at all. Ìgbà míì tí mú ẹlẹ́dẹ̀ bá wọ ọgbà, kò sí nǹkan tí ẹlẹ́dẹ̀ ò lè fi ọgbà ṣe. Ṣé torí àyè tí mo fún ẹ ní gbogbo eléyìí? Ó ń dójú tì mí láàrin àwọn èèyàn mi nìyẹn náà. Ó ń embarrass mi nínú ọ́fíìsì mi. What is all this? Kí ni túmọ̀ eléyìí? Kí ni tó fẹ́ sọ? Ṣé rí Gboyega yìí tó jẹ́ ọmọ ọ̀rànkìràn yìí tí mo pick láti inú gọ́tà tí ò ní nǹkankan? Gboyega tó jẹ́ pé nígbà tí o máa dọ́dọ̀ mi ṣẹ́ẹ̀tì ojú méjìlá àti ṣòkòtò kan mo wá wá bó ṣe máa jẹ bó ṣe máa mú mo wá wáṣẹ́ fún ìtọ́ nísìnyí ìwọ wá ń ríra ẹbí ẹni tó ti jẹ́ ìyànnà ayé ṣé believe pé gbogbo obìnrin tó wà ní ọ́fíìsì ní bọ̀bọ̀ ẹ̀ máa ti dẹnu kan ṣé rí dìdìrìn afọ́fúngbẹ̀mù yìí òun ló gan òun lọ́wọ́ ẹ̀rí mú láàrin gbogbo wọn ṣé lè believe pé àwọn dìdìrìn méjì wọ́n ń bára wọn ní àjọṣepọ̀ mo ṣọ́ wípé gbogbo obìnrin tó wà ní ọ́fíìsì pátápátá ní kíní burúkú ìmọ̀ àti dẹnu kan. What? bẹ́ẹ̀ni. náà kò lè jẹ́ bẹ́ẹ̀ ni kí ló tẹ̀ láti sọ bẹ́ẹ̀ ni báwo ni. ọ̀rọ̀ òṣìwò ló ń sọ ìgbà tí ò ṣe kórè ìdóyin òpin tí ò dẹ̀ ṣe pé nǹkan ṣe Gboyega àwọn méjèèjì máa fẹ́ra wọn nínú ọ́fíìsì ṣé ẹ̀ pretend fún mi ni ṣé ẹ̀ pretend fún mi ni táyì méjèèjì bá ti fẹ́ra yín nínú company báwo ni ìdàgbàsókè company yìí báwo ló fẹ́ yọ àbí ń gbọ́ dábìlì náà Gboyega no ìwọ́kọ́ Dóyin bá mi sọ̀rọ̀ kí ni tó ṣẹlẹ̀. kí ló dé tó ń kálu lò ọ̀gá mò ń fẹ́. Babs ṣé o kọ́ ọkọ̀ Babs ṣé o. bẹ́ẹ̀ni sọ̀rọ̀ pé ní Babs tó ń pè ní sọ̀rọ̀ pé mi ò mọ̀ pé àwọn ìranù ṣẹlẹ̀ lára yín méjèèjì. jẹ́ kí n sọ fún ẹ má ṣe lóògùn ẹ o má ṣe lábẹ́ ọ̀run ohun gọgọlùgbẹ́ torí tó bá ṣe oṣù kan tó ṣe táṣìírí yẹn ò ní tú. Now
ìwọ sọ̀rọ̀ ní pé you pick me from the gutter pé ọmọ aláìlẹ́bí ọmọ aláìlára ọmọ tí ò nà ní mi you are very right. ìyá tó dẹ̀ kú fún mi ní ìyá tó jẹ́ ìyá màmá mi tó ní pé wọ́n look wretched ṣe bí wọ́n ló bá wọn renovate ilé yẹn so fine you brought me out from the gutter àmọ́ má ṣe lóògùn ẹ̀ o ti dalẹ̀ ìfẹ́ o dalẹ̀ nǹkan tó di òpin ìfẹ́ mú ilẹ̀ ìfẹ́ tó dà abìẹ́ láti first day tí mo ti débi báyìí mo ti mọ̀ wípé kankan ṣẹlẹ̀ pé òun ṣe òṣì pẹ̀lú so-called Uncle Babs. Uncle me. I came back from work that day, I saw you on the bed. On a supposed matrimonial bed. Matrimonial room, mo ti rí wa tó ń kú, ọkọ orí burúkú tó ní tẹjọ́ ń ṣòṣì. Uncle, máa rí ife o. Máa yẹ̀yẹ́ yín máa gba ìtì yín. Ẹ wò. Ẹ sọ fún ilẹ̀ máa tó mọ́. Kò sóhun tó bó lábẹ́ ọ̀run. Ìyàwó olè oníṣìná para ẹ̀. Bẹ́ẹ̀ni bí ó bá para ẹ̀ yóò pọkọ. Yóò para òpọkọ. Ìyàwó olè oníṣìná para ẹ̀ yóò para. Bí ó bá para rẹ̀ yóò pọkọ. Àti jẹ́ mi má fi síbi tó nira. Bàbá ṣe mí lénìyàn. Ìsọnù ẹ̀kọ́ odò òun àmúmọ́ra ẹ̀gbin lójó mi ẹ̀rí o. Ayé o ayé yẹran come and say what. Ṣé bẹ́ẹ̀ ṣe ẹ̀sùn yamayama pẹ̀lú singlet orí burúkú lọ́rùn? Ṣé bẹ́ẹ̀ ṣe sùn? Ṣé oorun òfò orí burúkú tẹ̀ sùn? And now you expect me. Jẹ́ kí n sọ fún ẹ tí a bá jẹ ẹ̀dá tí a bá bá ẹ̀dá múlẹ̀ bí ẹ̀gbẹ́ ṣu ó gbọ́dọ̀ ní sùúrù torí tí o bá ní sùúrù ọjọ́ ọ̀la ẹ̀ máa bàjẹ́ ni ó ní mo ṣe dákẹ́ tí mo wọ ìgbẹ́ pé mi ò mọ̀ kókó. I've been quiet, I've been living with that burden, I've been living with that pain. Watching you call this idiot uncle knowing fully well wípé you are sleeping with him. Ọkì ni mo fẹ́ ṣe mo fọra ṣiṣẹ́ bí mo dé gbọ́ ohun tó tọ́ sí mi ò jẹ́gun mọ́yán bíbá ẹ̀rù mi ò jẹ́gun mọ́yán o. I have worked tirelessly in this company. But what if I gbà bí mo deserve any? But wá sọ fún mi wípé èmi á bà company jẹ́. I've taken this company from 25% to like 50. Gbogbo nǹkan tí mo dẹ̀ ń gbà ní company yìí tí mo gbà pátápátá ẹ̀tọ́ mi ni mo gbà torí mo ṣiṣẹ́ fún everything. And with the way you behave, thinking you are a man, always wanting to be in charge, I doubt it wípé o máa ever rí ọkọ̀ gidi fẹ́ láyé. Babs, oh sorry, Uncle Babs. Share the video tell me. That's your wife's birthday gift. What? I will make sure this video gets to her. Bẹ́ẹ̀ ni mo sọ. Bẹ́ẹ̀ ṣe ń bà mí nínú jẹ́. Mo fẹ́ kí n go experience kan tí ìbànújẹ́ ọkàn jẹ́. Nǹkan tí mo bá sọ fún yín nìyẹn. I'm done here. Nígbà tí mo débi mo fúnra mi ní time pé so time ni màá kú òǹbí. But with the look of things, Ọlọ́run ti jẹ́ kí n mọ̀ wípé èmi gangan ni òpin débà because I can't sit in this company and watch this idiot continue to sleep with this fool. Okay, gbẹ̀ngà. Ẹ̀gbọ́n mo já wèrè gan o olórí burúkú ni mí o mo kàn package mi ni màá ṣe yín léṣe màá já sọmọ yín lọ́rùn màá bó ṣàlá já ẹ̀jẹ̀ àbó já wèrè ni. Boyega, take it easy. Babe, I'm sorry, I didn't mean to do that. Ẹ wo ẹ jẹ́ kó rí pé o ẹ jẹ́ kó rí pé ẹ̀gbọ́n ẹ jẹ́ kó pé gidi ni o ṣé o ti gbọ́. To hell with you and your company. Hey, let's go. Now, wait up. Wait up, sorry, please. Only that for you, Sir. I'm sorry for everything, sir. Gbogbo kọ́tà ń bọ̀ láṣì ní gbogbo everybody ti mọ̀ ṣáánú mi mo ti lórí báwo la ṣe máa ń ṣe. O pítì mi, o rí mi bí olórí burúkú, o rí bí ayé mi ti rún sínú, ayé mi ti bàjẹ́ already. Tí o bá jẹ́ pé ayé mi ti rún, ó ti pin yẹn kí n káwọn èèyàn tí ó wò ó ta, ṣó yẹ kẹ́sìn mi rí báyìí. No, ó máa padà send video yẹn síta, ó máa send ẹ̀ sí ìyàwó mi, ìyàwó máa send ẹ̀ sólómi, ẹlòmíì máa gbà, wọ́n máa spread ẹ̀ káàkiri tèmi rún ní láéláé nìyẹn. Kò lè sí nǹkan tó fàájú kéèyàn bá ènìyàn rè bàtò
téèyàn bá ti lè tò pẹ̀lú olórí burúkú ayé ò lè balance ìwọ dẹ̀ lólórí burúkú yẹn ìwọ ló bọ́ ọ̀nà mi kẹ́ ìwọ láyé ẹ̀ rùn mo dìídì sọ fún ẹ láti lè bí láìpẹ́ mi ṣe rí àmọ́ fẹ́ òṣì ìfẹ́ ìranù tèmi náà ní pẹ̀lú ẹ kò jẹ́ kí n lè think straight kò jẹ́ káyé mi lè tò bí mo ṣe fẹ́. but mind you listen lọ́wọ́ bó ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ gbónú ẹ̀ o èmi kọ́ ni mo ní bí o ṣo fẹ́ gbọ́ mi èmi kọ́ ni mo ní company yìí ìyàwó mi ló ní yes má lanú lẹ̀ èmi kọ́ ni mo ní company èmi kọ́ ìyàwó mi ló ní ìyàwó mi tó dẹ̀ ní o ní mo sọ pé ń bọ̀ nílé láti wá ṣe birthday yẹn o náà fẹ́ send video sí yẹn so possibility wà kó má débí kó má padà wá mọ́ tó bá jẹ́ pé Gbóyèga tí bá rí bẹ̀ tí mi ò bá rí bẹ̀ tó bá send yẹn sí kò ní padà wá sí Nàìjíríà mọ́ mo dẹ̀ mọ̀ very sure wípé ó máa lé mi dànù bí ni dáàdì ẹ̀ ló ní gbogbo bíi jọ ibo ni mo ti lówó ìran mi ò lówó rárá bó o ṣe help Gbóyèga níyàwó mi ṣe help mi ó ní mo fi débi tí mo wà yìí dáàdì ẹ̀ ló lówó ibo ni family mi ti ń ta erin tí màá kọ́kàn dédé di number 1 káàkiri ní gbogbo Nàìjíríà kò possible wọ́n bí ayé ẹ̀ ti bàjẹ́ o lẹ́sìn tó bá dúdú kọ́ ní tó jẹ́ kí n mọ̀ lọ́jọ́ kọjọ́ pé mi mo bímọ máa ṣépè fún ẹ̀yìn ó ní sóríire tó bá padà sọ fún mi èmi lọ àbí tó bá bí ìyá ẹ̀dá ìwọ pè mí tàbí kó bá mi sọ wípé olóyún kankan máa pa ẹ́ ni kò sẹ́ni. máa kó sí àbọ̀ lórí burúkú àbá jẹ́ bàjẹ́ àbọ̀ ṣì ẹ̀rẹ́ ni. Dear, just like I said, I love your courage. Because it is not easy to lose a loved one, especially in to nífẹ̀ẹ́ tó wá betray. O strong ni o. Wo, èmi máa ti gbé ọ̀rọ̀ wọn kúrò lọ́kàn mi. Èyí tó kọ́ dùn mí jù ni wípé ìwọ náà fi ṣẹlẹ̀. How do we cope? Báwo la ṣe fẹ́ survive ẹ̀? O ṣiṣẹ́ mo ṣiṣẹ́. Ṣoré mi tí mo fi ṣẹ́ sílẹ̀. Nǹkan tó mọ̀ ń pa mi ò máa mọ̀ léni. Ọlọ́run ti ní èmi máa jọjọ́ ọ̀rọ̀ ni. Ṣùgbọ́n pé ìgbà mi ọ̀rọ̀ máa wà kò ní sáyé. Ìgbà mi ìdẹ́lélé ayé máa wà ọ̀rọ̀ ò ní sí. Ṣoré èmi ìbáyìí ó máa mọ àwọn nǹkan tó mọ̀ nípa mi. Okay. Ọmọ ènìyàn pàtàkì ni mí. Ìdílé ọlá náà ti bí mi. Inú ọlá ni mo dàgbà sí. Ṣorí kò yẹ kí n máa ṣiṣẹ́ ní other companies aside my father's company. Your father's company? Bẹ́ẹ̀ni. Okay. Ìlú mọ̀ọ́ká ni bàbá mi, Engineer Emmanuel Ṣòwòdọ́lá. Olùdarí iléeṣẹ́ Emerson Company. Emerson Company? Yes. The same Emerson Company? That is my father. Ìgbà tí mo ṣetán ní Canada, tí mo padà wá sí Nigeria láti wá settle kí n bẹ̀rẹ̀ iṣẹ́, Daddy ni mo ní láti gather experience together kí n tó lè ṣiṣẹ́ ní company. Torí bàbá mi kò fi ọwọ́ rírọ̀ mú ọmọ, ó ní láti lọ nílànà tó yẹ kó tọ́ ni. Ó ní ó fi rí mi níbi tí mo wà yẹn. And God so good, mo ti gather different experiences níbi tá ti ń ṣiṣẹ́. So tí mo bá ní mi ò ṣiṣẹ́ mọ́ lénìí, darling mi ò lose. Mo máa lọ sí company bàbá mi, mo dẹ̀ máa lọ padà sí boss lady that I am. Wow. Boss lady. Yes. This is shocking to me. I don't know what to say. You don't need to know what to say. You are stressed already, and due to what you've been through lately, looking back on what you've experienced from your relationship, everything, the setback, mo feel pé kí n bá Daddy sọ̀rọ̀, kémi àti plan vacation. Yeah. Ó máa tún lè easy. Ṣé o mọ̀ pé traveling náà therapy kan ni, gbogbo nǹkan tó ti go through, ó má lọ máa affect ẹ, ṣé o understand? Wọ́n lè bá ẹ ṣe UK visa, or better still, kémi gan bá agent mi sọ̀rọ̀, kó bá ẹ ṣe Schengen, Paris, everywhere, European country bí tó bá fẹ́ lọ, a máa ṣó mọ̀ náà kákọ̀ lọ bí 1 month, tó bá máa fi dé padà, brain ẹ máa ti wà refreshed and
I must start new thing. I love you. I love you more. What is wrong with you? Kí ló ṣe ẹ́? Fine. Anything you decide. Can I have a hug? Babe, kí ni mo fẹ́ ṣe sí kó tó wà lẹ́? Babs ló dé ẹ̀kọ́ lónà òun ò gbóyún yìí báyìí. Ó ní pé ìyàwó òun ò gbọ́dọ̀ mọ̀ nítorí pé ó máa tó dé sí Nàìjíríà. Ó ní tí àwọn bá fi lè mọ̀ pẹ́rẹ́ gbogbo ajá. And doctor tó tujọ́ rẹ̀ mi. Ó ní mi ò gbọ́dọ̀ ṣẹ́. Ó ní pé ikú lòun ń wájú mi pé tí n bá make attempt lásán ó lè já síkú fún mi. Jọ̀ọ́ ṣàánú mi, ṣé mo máa bímọ tí ò ní bàbá ni? Níbi tí mo ṣàkọ́dé. Ta sọ pé kò gbọ́dọ̀ ṣẹ́yìn. Àná rẹ̀ mi tó jẹ́ doctor. Ọ̀rẹ́ tó jẹ́ doctor. Jẹ́ n béèrè question kan lọ́wọ́. Ṣó fẹ́ lóyún ẹ̀sìn ni? Ṣó ti ready àti tọ́mọ àti ra ìrù ọmọ? Ṣó ti ready àti tọ́mọ? Ọ̀rẹ́, ẹrù ọmọ ìgbọ̀ngàn kọ́ ni problem. You know I'm capable, but báwo la ṣe máa gbọ́ gbàdúró mi bí mo ṣe gbajúmọ̀ tó? Ẹni tó fún mi lóyún ò gbọ́ ọmọ. Ọ̀rẹ́ mi fọkàn ẹ balẹ̀. Sórí, oyún ẹ̀ gan kó pé 9 months. Ó ní oògùn kan tó yẹ pé tí n bá fún ẹ tó bá lò ha oyún ẹ̀ máa wálẹ̀ ni. Tó bá lò ní alẹ́ tó ti jẹun kó tó sùn, tó bá lo oògùn yẹn kílẹ̀ ọ̀la tó mọ́ jọ́kì Irọ́ ni sọ fún mi. Ọ̀rẹ́ ní sùúrù, farabalẹ̀ kò lè tó yẹn. Kò lè tó yẹn, farabalẹ̀. Kò sí nǹkan kan sórí oògùn yẹn. Okay, já ṣe báyìí. Tó bá ti di ọ̀la, máa bá ẹ ra oògùn yẹn wá. Wàá lò nírọ̀lẹ́ kó tó sùn. Kó tó di ọjọ́ kejì báyìí. Oyún ti lọ. Kí ló ń jẹ oyún? Ọ̀rẹ́ mi ò fẹ́ bímọ ìsìn ni. Kò sówó ò lè bímọ tá fi ẹ̀ṣẹ̀ sínú àníbi táwa yìí wà. Kò sí kankan, má worry. Máa ra oògùn yẹn wá fúnra mi. Má worry. Kí n máa dúró jẹ́ lọ́la. Ìbílẹ̀ farabalẹ̀ kò lè tó yẹn ọ̀rẹ́. Kò sí nǹkankan kí làjọ wà fúnra wa fún. Àmì o àti ọ̀rẹ́ mi ò ṣèjọ. Kò sí wàhálà. Bàbá sọ̀rọ̀. Nígbà tó mẹ́wàá ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run bàbá mi gbèjà. Bàbá gbèjà mi. Ayé ilẹ̀ àwòrán irú èyí rí ẹ̀ fi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀. Mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run ayé yóò ó pé gbà ní. Ẹni agbójú òkúlé o ẹ mọ̀mọ́ jẹ́ ní àgbà abẹ́ o. Bàbá mi gbèjà nígbà tó olùgbèjà dá. Arábìnrin, ẹranko ni ọ́ ní àbí èèyàn? Padà! Kẹ́mi mú ọmọ ẹni. Ẹyẹ bẹ́yẹ kéré ikú ẹyẹ dúró ikú a máa pa fún yẹ. Ẹyẹ a máa fọyẹjẹ bẹ́yẹ bá fọyẹjẹ kì í ṣe wọ̀. Ibi awíládé yìí o, ọ̀pọ̀ èèyàn ló ti gbìyànjú àti jọba yìí. Ṣùgbọ́n ọba ló jẹ wọ́n. Ilẹ̀ o, ẹ gbọ́ bá bọ̀. Ọba Gbádégẹṣin, ìyá ọgbọ̀n ọdún lẹ jẹ o, ìyá ogójì ọdún sì ń bọ̀ tẹ́ jẹ. Báwo ni kábíyèsí ṣe máa ṣí ìfìwú ọjọ́ èrò láti parẹ́? Ó dà. Bá a ṣe fẹ́ lórí bẹ́ẹ̀ náà lórí. Èmi máa ń rí lọ́sẹ̀. Káàbíyèsí. Òòṣà ló jókòó tí òòṣà ló ń wò yí ẹ́. Kí n tó jọba
eku òkè bí eku bẹ́ẹ̀ sì lẹ́yìn òkè bí ẹyẹ for complete 18 years. Bọ́bẹ̀ ni ló ṣẹlẹ̀ sí ọmọ kábíyèsí kú ìyálóde sọ pé ká rú ọmọ let ọmọọba let him rest in peace. àwọn kan lé ọ̀rọ̀ yìí tóbi ká fọ̀bẹ̀ bù. tó bá ṣe jẹ́ ni kò jẹ́ ká mọ̀. Ifá ń jẹ́ kó yé mi wípé kò sẹ́ni tó pa kábíyèsí. bí mo dé mọ́ wàá wá mọ́ bí mo dé mọ́ sọ̀rọ̀ kiri mọ́ ọ̀fẹ́ ìpawọ́ àbí. tó fi lè túnṣe ọjọ́ yìí láti para ẹ̀. something must be fishing. ìwọ fún ọ̀dà kábíyèsí bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ aṣọ ọ̀bùrùkù àjùmúlọ̀ burúkú ọ̀bùrùkù àjùmúlọ̀ burúkú alọ́mù nìyí. kí ló ṣẹlẹ̀? òkìkí gbẹ́rùgbẹ́rù. ọlọ́run ní sábà lọ́wọ́. fi àṣírí àwọn ẹni bí wọn. Àgbàlẹ̀tù international marketer fitoni eléyìí tó ga sinimá titun ní ọ̀la by this time tomorrow ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tápá ò ká mọ́ àfọwọ́fà èèyàn ọkùnrin lọ́dọ̀ àwa obìnrin tó fi ń wọlé sinimá yìí ìlú àti gbéjáde. sinimá titun ní by this time tomorrow kókò ní gbomi kó gbẹ̀yìn kó tún gbà sọ̀sọ̀ yọ̀nà èso ó ti sún èmi o èmi máa fi ẹgbẹ́ ìtìlẹ̀ ní bẹ́ẹ̀ lè sọ yìí. ẹ̀dùn lẹ́tọ̀ dọ̀lẹ́ déèdì di orógun ọkà tó korí bomi gbígbóná yọ̀nà ni o by this time tomorrow àfẹ́kọ̀ọ́ àdé òkúkè wá dilẹ̀ tẹ́lẹ̀ kíkà ló bá tẹ́ alágídí titun níwò yọ̀nà by this time tomorrow it's a blockbuster written and produced by Owólabí Àjàsà directed by Ṣọlá Oyèdélé péjú ògúnmọ́lá kọ́lá ajẹyẹmí Aisha Turaji Owólabí Àjàsà Ládì Fọlárin Fúnmiṣọ́nà láyà ṣàgbọ́n Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá ẹni afẹ́ ní ìtàn Bíọ́lá Adékúnlé Ìrètí Ọ̀sàyẹmí Fúnmiláyọ̀ Ọjọ́yè Olútọ́lá Ṣọlá Oyèdélé Fẹ́mi Ṣọ́lájà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ìta pé àkọlé ẹ̀ ní yọ̀lá by this time tomorrow you can't afford to miss it buy watch and be glad you did. kílẹ̀ wá kílẹ̀ fẹ́ báwo lẹ ṣe wọlé gan. lónìí ni a máa fi nǹkan tá a fi jù ẹ lọ wù. màá jẹ́ kó yẹ yín pé n tó ń gbénú mi ju gbogbo yín lọ. mo ti fọ̀rọ̀ mi lọ́lọ́run lọ́wọ́ mo ti fọ̀rọ̀ mi lọ́lọ́run. bàbá mi gbèjà nígbà tó bá rọmọ nígbà tó bá rọmọ mọ̀ràbù sí lálẹ́ nígbà tó bá rọmọ ìwọ ni mo mọ̀ tó lẹ́gbẹ̀ẹ́ mi ní. ohun ayé yìí là ń bá ga làwọn lè. a ò tiẹ̀ rántí ọ̀run ká tó wùwà ká tó wùwà. ayé lọ à ń tàn ó ayé. ohun tó dẹ̀ ń tán níbi ọ̀dọ̀ eégún. bí wọ́n lè jà fúnra mi o. mo ní bàbá I am so weak. Bàbá mi gbèjà nígbà tó bá rọmọ tí pápín má bá mi o. Bàbá mi gbèjà nígbà tó